قل إذا بالسرعة قل إذا بالسرعة إلى العروس حكمتي قل إذا بالسرعة إلى العروس حكمتي. pẹ̀lú yárayára ẹ wá bá ń wá sí ọ̀rọ̀ ọgbọ́n omi ọgbọ́n mi ẹ bá ń ṣí lọ náà sọ́dọ̀ ìyàwó ẹjọ́ náà wá mu tiẹ̀ ẹjọ́ náà wá kẹ́kọ̀ọ́ ẹjọ́ náà wá kọ́gbọ́n tiẹ̀. قل إذا بالسرعة قل إذا بالسرعة إلى العروس حكمتي. ẹ bá omi ọgbọ́n yẹn lọ bá ń fún ẹ bá ń ṣí lọ́dọ̀ tiẹ̀ náà kó nù mú bẹ́ẹ̀. قل إذا بالسرعة إلى العروس حكمتي لكي تعي أدوارها وتجتني أثمارها. ó lè mọ àwọn àdúrà rẹ̀ àwọn apò rẹ̀ àwọn ojúṣe rẹ̀ tó yẹ kó nù mọ̀ ṣe àwọn apá tó yẹ kó máa kó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ kó nù ó lè mọ̀ kó lè yẹ ilé ọkọ nílọ yìí kó nù ó lè mọ̀ nítorí yẹ kó máa ṣe ojúṣe tó yẹ kó máa pé lọ́ọ̀dẹ̀ ọkọ kó lè mọ̀. وتجتني أثمارها. wọ́n ní pé kó lè bá wa padà àwọn èso oore téèyàn wá máa kán lọ́ọ̀dẹ̀ ọkọ àwọn èso oore téèyàn máa kán ìdùnnú tí ó máa rí bẹ́ẹ̀ yóò wá fi lè rí yóò lè fi rí ìdí yóò fi lè jókòó nílé ọkọ yóò lè fi gbádùn ọkọ yóò gbádùn àwọn ẹbí ọkọ yóò gbádùn àwọn ará ọkọ tó bá ti ṣe bẹ́ẹ̀.